báyìí pé kí wọ́n fi bàbá mi sílẹ̀ Buhari ò fi sílẹ̀ bàbá mi ò padà ibẹ̀ bàbá mi kú sí. Èmi ni ọmọọba Kúnlé Mozadek Adélakùn jagunmólú Àgbẹ̀kọ̀yà fún gbogbo ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn èèyàn sì ń pè ní ẹrùbodò láàrin Àgbẹ̀kọ̀yà àti Operation Boss àtàwọn sójà. Ohun tó ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan ìyàlẹ́nu ni nítorí pé gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà àtàwọn other Yorùbá groups ò ní wọ́n pè wá láti wá fún ìpàdé Yorùbá ní secretariat nílé ìjọba tó wà ní secretariat nìbàdàn. So Àgbẹ̀kọ̀yà wà lára àwọn tí wọ́n pè. Ìgbà tá a débẹ̀ àwa bàbá wa tó jẹ́ olórí Àgbẹ̀kọ̀yà bàbá wa Àyàlù wọ́n wà níbẹ̀. Bàbá wa Akíwáká àwọn leader àwọn olórí Àgbẹ̀kọ̀yà àwọn náà wà níbẹ̀. So ó tàdé lọ ṣe níbẹ̀ tá fẹ́ lọ ṣe bẹ̀ tí àwọn sójà tí wọ́n dàrú mọ́ wa lọ́wọ́ ó ní pé ètò ààbò ètò ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti ètò ààbò ilẹ̀ Yorùbá bí ìṣọ̀kan ṣe máa wà láàrin àwọn olórí nílẹ̀ Yorùbá bí ètò ààbò nílẹ̀ Yorùbá yóò ṣe dúró dáadáa ni a lọ ṣe ní ibẹ̀ kó tó di pé wàhálà yẹn máa dé. So a fẹ́ wọlé ibi tí ìgbà tá a débẹ̀ a rí pé èrò ti pọ̀ wọ́n ti géètì secretariat láti jẹ́ kí a wọlé. Gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ tó tẹ̀lé wa lọ àtúbà wọn kan níbẹ̀. So ẹ̀yìn lèmi wà but àwọn tó wà níwájú a ṣáà rí pé ariwo lọ́tún ariwo lósì kí ló ń ṣẹlẹ̀. Ìgbà tí màá dé ibẹ̀ mo rí pé sójà àti ìkànnú àwọn èèyàn wa ìkànnú àwọn tó wà níbẹ̀ wọ́n jọ dira wọn mú. Mo wá ń sọ fún sójà mo wá pe sójà yẹn pé wá kí ló ṣẹlẹ̀. Ó ní kò tẹ̀ kọ́ dá mi lóhùn. Ó ní wà ṣé Yorùbá ni ẹ ṣé o gbọ́n tí mò ń sọ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni. Mo wá pè mo ní wá ó ní mo ní òtí ẹ̀ respect mi pé ó àgbàlagbà ni ẹ tó ń bẹ́ sọ̀rọ̀ ló wá ní ẹ má bínú pé òun respect mi pé ẹni yẹn wípé ẹnìkan nínú àwọn tó wà níta tó wà ní kinní ó ní òun sọ pé kọ́ máa wípé kò sọ náà àwọn wọn lè lọ. Ó ní ó ló ti òun mo ló tiẹ̀ mo wá ní ok mo ní má wọlé tó wáyé pé yẹn ni ọ̀rọ̀ yẹn ó máa yanjú. So later ẹni tó jẹ́ bí executive assistant sí governor lórí security ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bàbá Yorinde Ìbálẹ̀kútòdè ó wà lẹ́gbẹ̀ẹ́ mi èmi náà mo dúró báyìí. So àwa ni a máa yanjú ọ̀rọ̀ yẹn. Ìgbà tọ́gà wọn dẹ̀ dé bọ́gà wọn ṣe dé nìyẹn ó wọ aṣọ sójà wá ó bá ní ẹni tó gbá sójà òun létí wípé wọ́n gbọ́dọ̀ produce rẹ̀. Wọ́n dẹ̀ ti kọ́kọ́ pè mí kóhun tó dé wípé kí á bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Mo wà lórí wọ́n gbé mi àwọn Operation Boss gbogbo wọn náà ni wọ́n ní kí wọ́n pè mí gẹ́gẹ́ bí aṣíwájú àwọn Àgbẹ̀kọ̀yà. Wọ́n dẹ̀ pè mí wọ́n dẹ̀ gbé mi mo dẹ̀ gun orí pick-up tí wọ́n gbé wá tí wọ́n páàkì sí kinní wọ́n ní kí n bá àwọn èèyàn sọ̀rọ̀ pé kọ́ mọ̀ sí wàhálà káwé bá ń ṣe ariwo wọn pé kinní kan mo dẹ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ìpàdé la wá ṣe níbí báyìí o ìpàdé tá a dẹ̀ wá ṣe àwa báyìí jà. So ìta bá lọ sí oko o là mọ́ kọjú mọ́ wọ́n dẹ̀ ní gbogbo wọn dẹ̀ gbọ́ kò sáriwo mọ́ kò ṣe ogun kò sọtẹ̀ àwa ṣe protest àwa bẹ́ anybody jà ìpàdé la wá ṣe. Gbogbo wọn dẹ̀ ti gbọ́ tẹ́fìtì ti ń wà òkè bọ́gà wọn ṣe dé nìyẹn ló bá ní ẹ̀ tó gba sójà òun ní etí kún ó present rẹ̀. Nínú information tí èmi dẹ̀ wà gbọ́ sójà ńlọgbà ẹni yẹn létí bó ṣe gbá ẹni yẹn létí mo rò pé yẹn ti mi ò mọ nǹkan tó really ṣẹlẹ̀ but notwithstanding à ń tọ́ láti settle kinní yẹn amicably kó tó di pọ́gà wá dé lọ́ba ní ẹ̀yin Àgbẹ̀kọ̀yà
ẹ̀yin ọ̀gá kíní bó ṣe mú èmi náà nìyẹn ọba ní kí n dúró lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ géètì ara àwọn èèyàn wa tí ó sì tẹ̀lé wa tá a jọ fẹ́ ṣe meeting lọ́ọ̀yà barrister Salawu òun náà bó náà ṣe dé nìyẹn ló bá ní kó wọn á béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ó rí mi ó rí àwọn èèyàn wa ló bá ní kí ló bá béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ló bá ní ní sójà yẹn bá tún sọ fún pé ló bá ní wípé oya you stay there ló bá tún ti òun náà sí ẹgbẹ́ ọ̀dọ̀ mi àméjèèjì wà lẹ́gbẹ̀ẹ́ ara wa ló wá ní if you don't produce the soldier the person that slapped my soldier you will be detained wọ́n bá ní èwo lélẹ́yìí sójà yẹn bá ní wọ́n kó gbó wa bẹ́ẹ̀ ṣe kó wa nìyẹn o wọ́n kọ́ gbé wa sínú mọ́tò wọ́n gbé mi sínú mọ́tò operation bus bẹ́ẹ̀ ṣe gbé mi síbẹ̀ wọ́n gbé lọ́ọ̀yà yẹn náà òun náà wà ń bẹ̀ wọ́n dẹ̀ ti kó àwọn èèyàn wa kan bẹ́ẹ̀ ṣe wọ́ wọn lẹ̀ tó rú báyìí ní ń páàkì wọn ní ń kó wọn sínú inú mọ́tò wọ́n fẹ́ máa gbé wọn lọ sí ọ́fíìsì àwọn operation bus ti bọ́ọ̀gà sójà bá nínú kọ́ mọ́ gbé wa lọ síbẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé àwọn sójà bá gbé mọ́tò tí wọ́n dé pick up wọn bẹ́ẹ̀ ṣe kó gbó wa tí wọ́n tún kó wa sínú mọ́tò àwọn sójà nìyẹn bẹ́ẹ̀ ṣe kó wa sínú mọ́tò àwọn sójà báyìí ní bá gbé wa gbogbo wa so we were they took us to kí ló rí pẹ́ second mechanized division Nigerian Army tó wà ní Òdògbó lọ́jọ́ ọ̀bẹ yẹn ìgbà tá a débẹ̀ ńkọ́ ìyàwó tó rà o wọ́n tẹ̀ pé àgbàlagbà ni wá wọ́n tẹ̀ pé olóyè ni wá wọ́n tẹ̀ pé ṣèkódà nínú security àti ilẹ̀ Yorùbá ni wá wọ́n bọ́ aṣọ wa sílẹ̀ ìyà tí wọ́n fi jẹ wá mo mọ̀ pé ìyà yẹn kò ṣe wọ́n lè fi ìyà jẹ wá kó gbé nítorí bàbá léèyàn àní Ọlọ́run wọ́n bọ́ aṣọ wa sílẹ̀ abáṣọlẹ̀ wọ́n gba bàtà mi ẹni tí wọ́n ní a máa dúró títí ẹni tó sójà tí ó ní tó họ́dà pé wọ́n arrest wa a máa dúró tí ó fi dé àárí ìgbà tí àwọn ọ̀gá kan tí wọ́n á dé wọ́n á dóba wa fún ọ̀gá kan ìyẹn wọ́n pè ní ìyẹn ló tẹ̀ wá discipline wa ìyẹn gan ló tọ́jọ́ wa Lieutenant Nandi ìnìrìn kìlọ̀ orúkọ ẹ̀ lítà mú orúkọ ẹ̀ so ó hàngì wa bí tẹ́gùn ìṣerí wọ́n ní bí tẹ́gùn ìṣerí báyìí wọ́n ní kí n kásẹ̀ wọ́n wà ní ìsàlẹ̀ báyìí wọ́n wá ní kí n ká ẹsẹ̀ ní kí n kásẹ̀ lórí tébù kọ́wọ̀ mi wà ní pé kíní kí n wá gbogbo orí mi tẹ́yìn bá rí mi èèyàn àròkè bóyá mo lọ ṣiṣẹ́ bírí pọ́npọ́n ni bóyá mo lọ ṣiṣẹ́ bíríkìlìà gbogbo orí mi gbogbo pé kíní mo wá sọ fún ẹnìyẹn mo ní because immediately mo ní with my condition and my health condition wípé gbogbo tí wọ́n ṣe yìí wípé we don't even deserve it and that's the truth. Wọ́n ní kí ká ṣe front job a ṣe front job a ṣe press up kò sí nǹkan tá a ṣe tán eré ni mo pè ìgbà tó wáyá kí lórúkọ ẹ̀ barrister ọlọ́yà inú wa ó kù kọ́ dákú ó fẹ́ dákú báyìí wọ́n da omi sí omi báyìí ni wọ́n gbé tí wọ́n dà sí ní orí ó dẹ̀ asthmatic patient ní lọ́yà yẹn ó ní ẹnìkan tó yẹ pé òun náà ó ní asthma tí ó gbádùn inhaler ẹ̀ tó dẹ̀ máa ń lò tó bá fẹ́ tí kìíní bá fẹ́ trigger ó wà nínú mọ́tò rẹ̀ káà rẹ̀ kò gbé kúrò ní secretariat káà tèmi èmi náà gbé kúrò ní secretariat ebi tí wọ́n ti gbogbo wá sí kò tó ibi tá a wà yìí wọ́n dẹ̀ kó 36 people wọ́n dẹ̀ kú síbẹ̀ at the end of the day àwọn bẹ́ẹ̀ ọ̀gá kan wá padà dé ọ̀gá tó wá dé ìyẹn ó wà ní mufti àwọn ọlọ́dẹ tí wọ́n arrest àwọn ọlọ́dẹ Yorùbá kan wọ́n lọ ṣe meeting bẹ́ẹ̀ ṣe arrest wọ́n tún kó àwọn yẹn náà wá wọ́n kó wọn sí báràkì ọ̀gá tó wá dé tó wá bá àwọn ọlọ́dẹ yẹn sọ̀rọ̀ bí ọ̀gá yẹn ṣe dé mo wá sọ fún ẹ tó wà ní charge gari rú pé mo fẹ́ jọ́ tó Ọlọ́run ọ̀gá yẹn tó ń bá àwọn ọlọ́dẹ sọ̀rọ̀ mo fẹ́ bọ̀gọ̀ sọ̀rọ̀ bí wọ́n ṣe ní kí ó bá ṣílẹ̀kùn fún mi pé kí n bá ọ̀gá sọ̀rọ̀ bí mi náà ṣe bọ́ síta nìyẹn ọ̀gá yẹn ló wá I think
the man should be maybe like captain or major. Mi ò mọ kíkọ kò wá uniform but ọ̀gá ni superior, because ẹni tó bá sọ̀rọ̀ tó head tí tó bá sọ̀rọ̀ tó sọ pé kó release wa eventually lieutenant nìyẹn. So that guy must be maybe like, you know, captain or major in rank. So bí ó ṣe sọ pé kó release àwọn ọlọ́dẹ nìyẹn pípé nígbà tó bá dijọ́ kejì kí wọ́n wá bó ṣe wá ń lọ mọ́ ní ọ̀gá officer, please what about my own case? I've been here. We went for a meeting, Yoruba meeting, you know, called by the Yoruba stakeholders. I mean, all the stakeholders were there. So we went for that meeting. It was that meeting that I was arrested for, and my people, for nothing. Lubani okay. Lubani okay. Lubani sọ fún ọkùnrin yẹn pé kó ṣe kí lórúkọ ẹ̀, ó ní kó release mi. Ìyẹn bá yarí, ó bá ní pé tó bá release mi pé mi ò ní padà wá níjọ́ kejì. Ó wá ní máa padà wá. Ọ̀gá ní kó sọ fún pé máa padà wá. Ó ní ìyà táwọn ti fi jẹ bàbá yìí kò ní padà wá níjọ́ kejì. Ó ní àwọn mọ̀ pé kò ní padà nítorí pé àwọn ti fìyà jẹ gan. Ó ní àbádẹ́ fẹ́ fi sílẹ̀ ká gba fóònù ẹ̀. Ọ̀gá rẹ̀ kí wà tó fẹ́ gba fóònù ẹ̀. Look at him now. Look at him. Look at the guy is, you know, almost gone. Bí èèyàn ṣe sọ fún mi pé kó wo ohun tó ń kó wo ọkùnrin yìí náà wípé ó rí pé mo ti wà completely exhausted. Ó ní just leave him, release him, let him go and take care of himself. Bọ́lọ̀ ń ṣe dé nìyẹn o, bí wọ́n ṣe release mi nìyẹn o. Àwọn ọlọ́dẹ tí wọ́n fẹ́ máa lọ mú ní ọlọ́dẹ má ti lọ ẹ dúró dè mí nítorí pé sójà báràkì sójà làwà tẹ́ bá ní kí wọ́n release wa tẹ́yìn tẹ́ bá pè mí nìkan ni tí mo lọ ọlọ́mọ jẹ́ kí lórúkọ ẹ̀ kí wọ́n débi kan kí wọ́n wá dáyàn dúró kí wọ́n wá wọlé èèyàn kí wọ́n yìnbọn ọ̀nà sójà náà wọ́n pè ó tí máa pa ọ̀tá mi báwọn ọlọ́dẹ ṣe dúró dè mí nìyẹn títí mo fi wá aṣọ mi wọ́n lọ bá mi káṣọ mi wá gbogbo tí wọ́n ti gbà aago mi everything bí mo ṣe ìta gbangba bẹ́ẹ̀ náà mo ti sáré múra padà tèmi àtàwọn ọlọ́dẹ á kúrò bẹ́ẹ̀ bá a ṣe kúrò bẹ́ẹ̀ báyìí bá a ṣe arìn ní láti bẹ̀ arìn èdè títì ní tí oṣù mọ́tò tó máa gbé wa. So but it's so sad if I may say this, it's so sad. There are a lot of things wọ́n pọ̀ ṣẹlẹ̀ mo rántí in 1983 or 84 tí Buhari gbàjọba my father was also arrested pẹ̀lú àwọn Bọ́lá Ìgè Ambosale Bísí Ọ̀nàbánjọ then àwọn Ajásin and many people like that. My father did not come out alive. Alhaji Busari Olóyèdádé Lákùn Ẹrúbodò. He was a former commissioner under Chief Bola Ige, and he was called as a loyalist to Chief Obafemi Awolowo. So ìgbà tí wọ́n gbàjọba yẹn ìgbà tí mo wà ní tí wọ́n tì mí mọ́lé mo wá rántí tí wọ́n tì mí mọ́lé tí wọ́n ní pé kí ni wọ́n wá ìjọ yẹn mo tún wá rántí tó ṣẹlẹ̀ sí bàbá mi bí wọ́n ṣe máa tì mọ́lé tí wọ́n bẹ́ẹ̀ ṣe máa ṣe tì mọ́lé náà nìyẹn tí wọ́n yẹ kó lọ sẹ́niwìà títí níta Buhari náà ni o níta Buhari náà ni o ní wọ́n tì mọ́lé Olúbàdàn gbà náà ó try gbogbo àwọn tó jẹ́ Ìbàdàn tó jẹ́ ìkàn ní Ìbàdàn gbogbo wọn try gbogbo àwọn yẹn try pé kí wọ́n fi bàbá mi sílẹ̀ Buhari ò fi sílẹ̀ bàbá mi ò padà ibẹ̀ bàbá mi kú sí àwọn tó wà náà dẹ̀ ni èmi ò rò pé ìjọba olóṣèlú la wà ìjọba ológun la wà táwọn pé ìjọba civilian ìjọba tiwantiwa la wà ìkíní wọn ní kó àwọn èèyàn lọ sí military barrack ọlọ́pàá ní òṣìṣẹ́ rẹ̀ ìmìlẹ́jì tó bá tẹ̀lé pé bá gbé kíní wọ́n ti kó wọn lọ sọ́dọ̀ ṣùgbọ́n èmi ò rò pé a wà ní ìjọba tiwantiwa ìjọba civilian bóyá Ọlọ́run náà láwà abẹ́ sọ pé àwọn tó bá lágbára jù wá lọ tẹ́lẹ̀ ń ṣòro pé àwọn lágbára jù wá lọ
ìbọn wà lọ́wọ́ wọn ni wọ́n lè yìnbọn ṣe wù wọ́n gbogbo ìbọn tí ò sí lọ́wọ́ èèyàn tí ò sí lọ́wọ́ Agbeyoka tí ò sí lọ́wọ́ OPC tí ò sí lọ́wọ́ ẹbá àwọn ọdẹ wọn mú àwọn ọdẹ náà ìbọn tí ò sí lọ́wọ́ wọn wà lọ́wọ́ wọn àwọn ni àwa náà la dẹ̀ ń sanwó sójà taxpayers money ni wọ́n ń lo agbára yẹn láti búlì wa so èmi mo nígbàgbọ́ yìí pé àwọn tí a ti ń fà lọ báyìí ṣe a wà sọ fún àwọn ìjọba nílùú òyìnbó Amẹ́ríkà ni o European Union ni o China gbogbo international community àwa náà wà á pariwo ntójú wa rí wípé ẹ bá wa bẹ̀ wọ́n o àwọn tó sọ pé àwọn lágbára jù wá lọ o tí wọn mọ̀ tí wọ́n ń pè ní democracy tí wọn mọ̀ tí wọ́n ń pè ní ìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọ ènìyàn wọ́n á bá wa bẹ̀ wọ́n kí wọ́n fà àwọn èèyàn wa sílẹ̀.